ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́hún Àdìsá o ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́hún bómi bá gbẹ lẹ́yìn ẹja làárẹ̀ jà á mú ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́hún ọba Adéníkẹ́ Àpèkẹ́ àjọba táwọn tún ti gbé mi gbòde Àpèkẹ́ ń bomọ wá lọ lónìí ọmọ Adéọlá ebílé bàbá mi ni bàbá mi Mọ̀ṣúdì Adébánjí Àdìsá ọmọ Adésópé ọmọ wàlí lọ́sọ̀ àdùkẹ́ ẹjọ́ rẹ̀ àrẹ ni ọmọlé ọ̀gá ńlá àgbà àmọ́dùyẹ jájọ débẹ̀ lẹ́sẹ̀ kan aláṣẹ àtolùdásílẹ̀ Valiant Company Nigeria Limited Àbújá ni wọ́n wà tán ti ṣiṣẹ́ ajé wálé ní Suleja tẹ́ bá fẹ́ rẹ̀rọ lóríṣiríṣi ẹ bá rántí pé bàbá mi Àdìsá ẹlẹ́rọ olówó tí fowó ṣàánú Àdìsá mọ gbẹ́sẹ̀ rẹ kò nira mo kí yín dénú mọ̀yọ̀ fún yín mọ̀yọ̀ fúnra mi ọkọ̀ Rọ́díátù ọlọ́run oníkanjú pa ọ́ màmá nírìhun gbẹ́sànù bí ó ṣe bí ọmọ bàbá Sáínà àbúdákùn máa sàmì àṣẹ bàbá Rihanna àti ẹni ríhun gbẹ́sànù bí ó ṣe bí ọmọ òsì onímọ̀ yán ọlọ́run onígbà yín lẹ́kún ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́hún ọba Àdìsá o ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́hún bómi bá pẹ́ lẹ́yìn ẹja làárẹ̀ jà á mọ́ ọ̀rọ̀ rẹ ò ní sọ́lọ́hún bàbá mi Àdìsá mo wá fẹ́ gbalẹ̀ bàbá rẹ tó bí ọlọ́mọ lọ àlódìlú àwọn bàbá rẹ àgọ́ àmọ́dù nílé gbogbo èèyàn tí ó rẹ̀ bẹ̀ kó sí ìjà lọ orí adé òrò lọ́wọ́rọ́ láwẹ̀ orí adé ọmọ aládé tẹ́tẹ́ fún èsè tẹ́ lálàáfíà ládé adé orí adékún lágbé lọ́rẹ̀ fàlàáfíà ọmọ ládé 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 mọ́ gbókè àwọn bàbá rẹ̀ adé orí àmàdọ́pọ́n orí fọ́ba àjèjì ọjọ́ pé wọ́n wẹ̀ láwẹ̀ Àdìsá àjèjì tó bá lọ wọ́n wẹ̀ láwẹ̀ omi kòtò lásán ní gbèrú wọn lọ èmi ò lémi ọlọ́wẹ̀ láwẹ̀ èmi ò lémi ọlọ́wẹ̀ níjà olè ẹbẹ́ yìí lẹ tì mí lu mi tí mo rówó yọ nínú omi òròlú lẹ ọmọ òrò láwẹ̀ ọmọ mo lépo nílé mo jẹ lání funfun òròlú ọmọ àjàtẹ̀sùn mọ́ gbókè àwọn bàbá rẹ̀ ẹ̀yìn tún lọ yádolú ọ̀yádolú òpèrè mọ́ yóò lẹ̀ mọ́yà ọ̀yádolú ọ̀yá tinúkẹ́ ọ̀yà mọ̀ nínú gbẹ̀ndẹ́kẹ́ Àdìsá ògbó òpèrè mọ́ jẹ́wúlá àṣẹ gbogbo lẹ́yìn kọ́ kẹ́kẹ́ lọ yàtọ̀ ojú mi ò tó bá mi Àdìsá ọmọ Adésópé gọ̀ǹbọ́ lọ yábù wọn mọ̀ olùpọ̀lá olú ọmọ mọ̀ lẹ́tẹ̀ẹ́tẹ́ mọ̀ mújọba mọ̀ fà lálá mẹ́dúyè mọ̀ jẹ́ èèyàn tó bá solúpọ̀ pẹ̀lẹ́ wọn a máa lówó wọn a máa kọ́lé wọn a máa bímọ wọn a sówó wọn a jèrè bá mi Àdìsá lé àwọn bàbá rẹ̀ mọ̀ wá wọn ò tí ì lọ ẹrú èédúyè nípò ìwọ̀fọ̀ bọ́lọ̀dúyè nímọ̀ jẹ́ ọ̀yájúkẹ́ tó lóhun ó dúyè nímọ̀ jẹ́ kó tó délé àríwá ẹ̀kún ti sọ nílé bàbá tó bí wọn lọ́mọ ọ̀yádolú òpèrè mọ́ ọmọlé àwọn bàbá rẹ̀ ọ̀yá tinúkẹ́ ọ̀yá Àdìsá ọ̀yádolú olùpọ̀mọ̀jẹ́ ọ̀yá mọ̀jẹ́ o Àdìsá olùpọ̀mọ̀jẹ́ ọ̀yá mọ̀jẹ́ o Àdìsá ń bẹ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ògún tún ní yàrá lágbẹ̀dẹ ayéròǹfẹ́ ọmọ àwọ̀rìn túrin rẹ̀ yín náà lè rọ akọ̀mí alágbẹ̀dẹ àkọ́kọ́ ọmọ Adésópé ẹrú onírè ní rọ̀bẹ̀dẹ ìwọ̀fọ̀ onírè á sì má rò gbàrà ọmọ bíbí onírè ààrẹ múzékélé múzékélé wọn rà ní tèmi torí sékélé làárọ̀ bẹ ní pópó ọmọdé bàmí Àdìsá ṣàgádá ọbẹ̀ rè mọ̀gúndéjì adọ̀ wọn gógó ọmọ wọ́rọ̀wọ́rọ̀ bí alágbẹ̀dẹ ọba rọwọ́ fínẹ́ bí alágbẹ̀dẹ ọba fínẹ́ bàmí Àdìsá ọmọ Adésópé tọlọ́kọ́ táládá ni wọ́n máa sọ lọ́nà oko wọn ní èjìgbọ́jọ́ ti fún mi nírin jẹ
èso ọ̀sọ̀gbẹ̀rì kó fẹ̀yìn dán òjé wà Àdìsá yọ má sì mọ̀ pé yín alágbẹ̀dẹ ọ̀ràn ni èrò àkọ́ mi máa farọ́ wálé olóko ká ológun mọ̀só lóògùn mọ̀só lóògùn mọ̀só ayọ̀rọ̀ fẹ́ mi lóògùn mọ̀só lóògùn mọ̀só lóògùn mọ̀só lóògùn mọ̀só ayọ̀rọ̀ fẹ́ mi lóògùn mọ̀só bá mi Mọ̀ṣúdì Adébánjẹ́ Àdìsá ọmọ Adésópé ọmọ Fàlílátà Àdùkẹ́ onírìhùn gbẹ́sànù bí ó ṣe bí ọmọ òsì onímọ̀ ẹ ọlọ́run ò ní pa ọ́ lẹ́kún Àdìsá ẹlẹ́rọ wàá jèrè Àdìsá ẹlẹ́rọ wàá jèrè níṣojú ọ̀tá rẹ wàá dolówó Bánkàdìsá èmi Àpèkẹ́ Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ wọ́n yọ wí mo kí yín dénú mo kí yín kára mo yọ̀ fún yín mo yọ̀ fúnra mi onírẹ̀yìn agara èédélé